kí ni à ń pè ní ìgbàgbọ́? Hébérù orí 11 ẹsẹ̀ 6. Ṣùgbọ́n láìsí ìgbàgbọ́ kò ṣeé ṣe láti wù ú. Nítorí ẹni tó bá ń tọ Ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé òun ni olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá. Kí là ń pè ní gbàgbọ́? Bó jẹ́ pé láìsí gbàgbọ́ a lè wọ Ọlọ́run. Ẹ jẹ́ ó yé gbogbo wa pé ìgbàgbọ́ yìí ṣe ìgbẹ́kẹ̀lé ara ẹni o. Ọ̀dára mi lójú o, kọ́ náà ń pè ní gbàgbọ́ o. Ìgbàgbọ́ yìí ṣe pé mo gba Ọlọ́run Olódùmarè gbọ́ o, mo gba Jésù Kristi gbọ́ o. Kì í ṣe iṣẹ́ ọpọlọ o, kì í ṣe iṣẹ́ ọgbọ́lọ pé mo gba Jésù Kristi kú, Jésù ti Násárẹ́tì. Mo gba Ọlọ́run gbọ́, Ọlọ́run bẹ ẹni ó dá ọ̀run àti ayé, Ọlọ́run bẹ. Jákọ́bù orí 2 ẹsẹ̀ 19. Ó ní wọ́n gbọ́ Ọlọ́run gbọ́ bí ó láwọn ẹ̀mí òkùnkùn náà gba àwọn ẹ̀mí èṣù. Àwọn náà gbàgbọ́. Ìgbàgbọ́ yẹn ò lè sọ ẹ́ dẹni ìgbàlà. Kí ni à ń pè ní gbàgbọ́? Ìgbàgbọ́ ni ìgbẹ́kẹ̀lé ọkàn nínú Ọlọ́run alààyè. Ìgbẹ́kẹ̀lé ọkàn nínú òtítọ́ ìwé mímọ́. Ìgbẹ́kẹ̀lé ọkàn nínú Jésù Kristi tí Ọlọ́run rán. Ìyẹn ni pé nínú ọkàn rẹ o gbẹ́kẹ̀lé Ọlọ́run ọ̀run, Ọlọ́run bàbá Jésù Kristi. Ó sì gbàgbọ́ nínú ọkàn rẹ pé Jésù Kristi ni ẹnìkan ṣoṣo tí Ọlọ́run rán fún ìgbàlá ọkàn ènìyàn tá a bá ní àjọṣepọ̀ pẹ̀lú Ọlọ́run. Ó sì gba ìwé mímọ́ gbọ́, Bíbélì, pé ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ò lábùkù ni. Ẹ̀yin tẹ́ ẹ lẹ́ẹ̀gbà Jésù tẹ́ ẹ máa ń fojú àbùkù wo Bíbélì, ẹ ní gbàgbọ́. Tí a bá gbàgbọ́, a fi ìpinnu wa fún Ọlọ́run, a sì máa fi ìpinnu ọkàn wa fi tẹ̀lé Ọlọ́run. Ìgbàgbọ́ ni pé kí n sinmi lé Ọlọ́run pátápátá nínú ìjì, nínú ìdààmú, nínú gbogbo wàhálà. Kí n fi Ọlọ́run nìkan ṣe ìgbẹ́kẹ̀lé. Kọ́ ọ má fòògùn mọ́ orúkọ Jésù. Kọ́ ọ má yájúlé aláwo. Kọ́ ọ má lọlé aláàfáà. Kó o má lọlé àwọn wòlíì. Kó o fi Ọlọ́run bàbá Jésù Kristi nìkan ṣe ìgbẹ́kẹ̀lé. Kó jẹ́ Jésù Kristi nìkan ló dé agbára rẹ. Ọ̀rọ̀ Ọlọ́run nìkan ó sì ní ìgbẹ́kẹ̀lé rẹ. Kò jù bẹ́ẹ̀ lọ rẹ. N tá ń pè ní gbàgbọ́ nìyẹn. Tí o bá ti rí bẹ́ẹ̀ lọ́dọ̀ rẹ, orí tàǹfẹ́ lọ wà. Tọ́ ọ bá wà nù kọ́dà kó jẹ́ páìtọ̀. Bẹ́ẹ̀ni, n tí ó fi mọ̀ pé ò ní gbàgbọ́ ni pé bó ló ti ń ṣiṣẹ́ páìtọ̀ ìtúnú tó ń yajúlé aláwo kiri. Ọ̀rọ̀ rẹ ò tí ì dayọ̀. Mo lè dayọ̀ lónìí tó bá lè wá sọ́dọ̀ Jésù. Kò jù bẹ́ẹ̀ lọ, má gbàgbé láti fẹ́ràn fọ́nrán yìí. Kò sì tẹ subscribe button tó bá tí ì ṣe bẹ́ẹ̀. Rí wípé o pín fọ́nrán yìí pẹ̀lú ẹlòmíràn. Yóò dára fún ọ.